Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sórí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Ẹ jọ̀ọ́ a rọ̀ yín, fídíò eléyìí tí a fẹ́ fún yín ní update ẹ̀ yìí, ẹ farabalẹ̀ kẹ́ bá wa wò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. So ẹ máa rí a lot of things kọ́ nínú fídíò eléyìí tí ń post yìí, because nǹkan ayọ̀ ni, nǹkan ìdùnnú ni. A ti fún yín ní update nípa bí Alhaji Oriyomi Hamzat wọ́n ṣe bá àwọn workers wọn méjì tí wọ́n ṣe bá wọn sí ilé. So the first person wọ́n kọ́kọ́ bá sí ilé, update ẹ̀ ni a mú wá fún yín yìí, which is Imam Agidigbo. Ó jẹ́ nǹkan tí ó ya Imam Agidigbo lẹ́nu, because tẹ́ bá wo inú fídíò yìí ẹ máa gbọ́ details nípa bí wọ́n ṣe ra ilé, bí wọ́n ṣe kọ́ ilé tó jẹ́ pé Imam gan ò mọ̀. Wọ́n dẹ̀ ṣe handing over publicly fún Imam Agidigbo. Ẹ rí i pé Imam yẹn ìgbà tó dé stage kan ó sun ẹkún ayọ̀, ó sun ẹkún ìdùnnú tó jẹ́ wípé gbogbo àwọn èèyàn ni wọ́n ń bá Imam yọ̀, because lọ́dún mẹ́wàá Imam kò tiẹ̀ fọkàn sí pé bóyá òun lè di onílé lórí, bọ̀ Ọlọ́run ọba ṣe èyí tó wù. Ọlọ́run ọba mọ́ yàṣá ọ̀, Ọlọ́run ọba tó jẹ́ pé òun ló ní gbígbàdúrà lọ́dọ̀. Ó jẹ́ kí àánú Imam Agidigbo kí ó wà lọ́kàn Alhaji Oriyomi Hamzat. So ẹ farabalẹ̀ wípé kẹ́ gbọ́ details, kẹ́ gbọ́ àwọn ìwà tí Imam náà ti sẹ́yìn. So a máa play fídíò ẹ̀ fún yín sí. Bàbá ti fẹ́ dákú. Ẹ súnmọ́ wọn. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Òkìkí kọ́lọ́run máa yọ ẹni tẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Iṣẹ́ tó rán ẹ òpó lè jẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Iṣẹ́ tó rán ẹ òpó lè jẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Ẹsẹ̀ mi ń fọdí ní rọ̀ débà. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Òkìkí kọ́lọ́run máa yọ ẹni tẹ́ o. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Oriyomi kọ́lọ́run máa yọ ẹni tẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Ó lè jẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Àtàbí ń fọdí lura bí. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Ó lè jẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Ọlọ́run máa yọ ẹni tẹ́. Allahu Akbar kabir. 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 Ẹni tẹ́. Ọlọ́run máa yọ 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 ẹni tẹ́. Wow! Ìwé tí dọ́kúmẹ̀ntì ẹni tó ralẹ̀ tó ń kọ̀ ọ̀rọ̀ ní ká tó rà lọ́wọ́ ẹ̀. Allahu Akbar kabir. Ìwé tí a fi rà lọ́wọ́ ẹ̀ ní. Ìjábọ̀ bẹ́ẹ̀. Ìjábọ̀ ní gbangba táyà yìí. Allahu Akbar kabir. Ẹ jọ̀ọ́ ẹ má wọ kámẹ́rà, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́.
ẹjọ́ já sún díẹ̀. ẹni tí ń bá lọ tẹ́lẹ̀ nílẹ̀. tó ti foundation tó bá tó rà lọ́wọ́ ẹ̀ tá ká tó parí ẹ̀ fúnra wa so ìwé tí agreement tá a jọ ṣe lélẹ̀. bàtà ara ń gbà yẹn kò tí ì parí ẹ̀ rárá ara 9 million naira. so àwa wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ìwé tí àwọn wá ṣe fún àfáàní pé ẹ jẹ́ ká sign bí gbogbo dọ́kúmẹ́ǹtì pátápátá ló wà ń bẹ̀ á wà sign àkéjẹ 9 million jìnnà sí ilé tàbí sí gan á wà ṣe ẹ̀yin ó sign as witness àwa máa sign ẹjọ́ òun náà máa sign èmi ló lè dúpọ̀ mọ́ ní property. الله أكبر. الحمد لله. ẹjọ àwọn fóònù yẹn bàbá. ẹ lè lọ gbogbo ẹ kọrúkọ yín ẹ bá ń kọrúkọ yín ibi iwájú sáyẹn iwájú sáyẹn. Allahu Akbar. ẹgbọ́n lọ́n tó bí o. akbar kabira. abá káyọ̀dé ẹ̀yin lè sáyẹn bí. Sorry. Yeah, science. Sẹ́ẹ̀rì sáìn báyìí. Wọ́n sáìn lítà. ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀. ẹ jẹ́ wọ́n sáyìn lítà. Wọ́n sáìn lítà. ẹ jẹ́ wọn sọ fún bàbá. ẹjọ́ sá ẹjọ. Kó máa bọ̀, máa bọ̀. Ọmọ yẹn kó máa bọ̀, máa bọ̀. وما بكم من نعمة فمن الله. ẹjẹ rí ìyá ẹjẹ mú téèkì yẹn. ẹjọ́ ẹ jẹ́ kí wọ́n rí fún ẹjẹ àrí téèkì múná ẹjọ. ọ̀tọ̀ ni olè ya 16 ó ṣe bí fídíò ó mọ̀ ya ni tó fi jẹ́ tẹ̀ photographer ó yà ni. ẹ̀wọ̀n mi díẹ̀. ọwọ́ gbẹnu sí láti ẹ fara gbẹnu sí. Àti ẹ̀ ti fi ọ́nìfì kan. nǹkan ti wà bẹ́ẹ̀ nǹkan ti wà lẹ́nu. àkúrú. ẹ ló olúwa mi. àwa ti lọrin àwa ń bí. وما بكم من نعمة فمن الله. كل ما فعل ربي فهو خيرا. الله لو بي. آمين. راجل عبد الرحمن. الله يعصمك من الشر لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. bẹ́ẹ̀ bá ṣe kó pé mẹ́ta kò dáa tó. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العظيم. Al-Qur'an sọ fún wa. Al-Qur'an sọ fún wa.
òun ló sọ fún wa bẹ́ẹ̀. láàyò dípò ajírò lè mọ̀ sí ní òun ò ní ra ẹ̀san láre o. òun ò ní ra ẹ̀san kan láre. àmọ́ ta lọ́wọ́ wà á rán kó sẹ̀sán. àmọ́ ta lọ́wọ́ wà á rán kó sẹ̀sán. tí wọ́n bá ń fọn òkè báyìí. tí wọ́n bá ń fọn sókè. kì í kan sàká. tí wọ́n bá ń fọn sókè. àmọ́ Alhaji Abdulrahman lọ́kàn. àwọn lọ́kàn. Alhaji Abdulrahman. Alhaji Abdulrahman. Oríyọmí. ó ti kan sàká báyìí o. ó ti kan sàká báyìí o. ta ni wàá bá a dùn. ta ni wàá bá a dùn. ta lọ́lọ́run rán. ta lọ́lọ́run rán. Alhaji Abdulrahman ni. Alhaji Abdulrahman ni. dáadáa. dáadáa. tọ́lọ́ ní kó máa gba àtẹ́lẹwọ́ Alhaji Abdulrahman sọ. tọ́lọ́ ní kó máa gba àtẹ́lẹwọ́ Alhaji Abdulrahman sọ̀kalẹ̀. èyí ká kó sí o. èyí ká kó sí o. èyí ká kó sí. èyí ká kó sí. èyí sì kọ́lé lẹ́ẹ̀kejì. eléyìí kọ́lé lẹ́ẹ̀kejì. ìhun kọ́lé lẹ́ẹ̀kẹta. lọ́dọọdún. Alhaji ń sílé fáwọn ọmọ rẹ̀. Alhaji ń sílé fáwọn ọmọ wọn. àtúnlọ́bí. ọlọ́run lọ́rọ̀ wọn. ibùdó wa tí ò gbọ́dọ̀ gbé. ọwọ́ òjò wa tí ò gbọ́dọ̀ dá. aṣọ òwúrọ̀ wa tí ò gbọ́dọ̀ yá. ajé àbòdúrà máa ní kárí bàbá pẹ́. yàrá náà yà ìlà yìí. ọba ńlá o. olórí omi. níṣẹ́ ńlá. láwùjọ àwọn tó ṣẹlẹ̀ èèyàn ńlá. ìwà tó rórí omi. níṣẹ́ ńlá o. abẹ́ ọlọ́mbà wà bá jẹ́ iṣẹ́ ńlá. ibùdó wa tí ò gbọ́dọ̀ gbé. ọwọ́ àròjò wa tí ò gbọ́dọ̀ dá. aṣọ ògbóra wa tí ò gbọ́dọ̀ yá. Haji Abdulrahman ní kárí bàbá pẹ́. èyí àkọ́kọ́ tó kọ́ dùn mọ́ bàbá. mùsùlùmí ni wọ́n. tó bá yà sínú ẹ̀sìn míì kí la fẹ́ ṣe. àwọn ẹrẹ́ ti ẹ̀ sínú ẹ̀sìn wa. àwọn ẹrẹ́ ti wọn sínú ẹ̀sìn wa náà ni. nínú ẹ̀sìn wa. ọmọ wa ni. ẹ̀jẹ̀ wa ni. ẹ̀jẹ̀ wa ni. ẹ̀jẹ̀ àwọn ẹni Ọlọ́run. ẹ̀jẹ̀ àwọn ẹni Ọlọ́run ni. wọ́n sọ ń gbọ́ súnmẹ́lá. mo ní kò sí rọ̀súlù mọ́. kò sí rọ̀súlù mọ́ o. rọ̀súlù ni Musa. rọ̀súlù ni Musa. rọ̀súlù ni Isa. òun ni Isa. rọ̀súlù la Nabi. rọ̀súlù la Nabi wa Muhammad. rọ̀súlù fi àdà zamani. òjíṣẹ́ àsìkò tá a wà yìí. àwọn ni Alhaji Abdulrahman Oríyọmí. ìyá sọ wa ni o bàbá. ọmọ Musa aṣọ ni. ọlọ́run dákun máa sọ wá sótútù. sàtì ẹ̀dákun máa fà wá lásọ ya. aṣọ wa ni. ọmọ Musa aṣọ wa ni. ọlọ́run dákun máa sọ wá sótútù. sàtì ẹ̀dákun máa fà wá lásọ ya. bí ọmọ ẹrú ṣe. ọmọ ẹrú. tọ́lọ̀ ń bá sí ju Alhaji Abdulrahman sọ́dọ̀ rẹ̀. tọ́lọ̀ ń bá sí ju Alhaji Abdulrahman sọ́dọ̀ ẹrú kan. yóò sì dọmọ ọba. yóò sì dọmọ ọba. àwọn èèyàn máa rò pé àṣebọ́mọ ẹrú ni. ṣebọ́mọ ẹrú ni. ọmọ ti dọmọ ọba. ọmọ ti dọmọ ọba. ọmọ ẹrú jọ́kìlì àná. sábàbí ta lọ́jọ́ dọba. sábàbí ta lọ́jọ́ dọba. sábàbí Alhaji Abdulrahman. sábàbí Alhaji Abdulrahman ni. o wa sí kankan tá a lù fún Alhaji Abdulrahman. kò sí kankan tá a wí fún Alhaji Abdulrahman. èèlò lágbájá ní. èèlò lágbájá ní. bí ó bá fún yẹn ní 1000. bí ó bá fún yẹn ní 1000. yóò kiri ẹ̀ káàkiri. yóò kiri ẹ̀ káàkiri. apá àṣàkọ́ ọmọ àgbà wọn ra lẹ̀. wọn ò mọ̀gbà tí wọ́n ra lẹ̀. wọn ò mọ̀gbà wọn ṣe foundation. wọn ò mọ̀gbà tó ṣe foundation wọn tí wọ́n bá dé. La ilaha illallah. ọ̀rọ̀ ọkọ̀rọ̀ gbagba ní ń bọ̀. ọ̀rọ̀ ọkọ̀rọ̀ gbagba ní ń bọ̀. mo pe sàká mo ní sàká ọ̀ lájẹsẹ́kù ni. ọ̀ lájẹsẹ́kù ni. abẹ́rẹ́ jẹ́ Abdulrahman. àkàkà máa ṣàjẹsẹ́kù díẹ̀. máa ṣàjẹsẹ́kù díẹ̀. ó ní àníkùnlá yìí máa fowó pamọ́. yìí máa fowó pamọ́. yìí máa fowó sàkáǹtì mi. wọ́n á fowó sàkáǹtì bàbá. yìí fowó sàkáǹtì mi. sàkáǹtì bàbá. ó wá dẹ́wọ́ náà ó pọ̀. ó pọ̀.
ọba bímọ ní Ìjẹ̀ṣán. Níjẹ̀ṣán wọ́n bímọ. Sàkábà ní Anukula mo bímọ. Mo bímọ o. Ó bímọ. Ó bímọ. Sọ́ọ́ sì ti lówó tó fi kó mọ báyìí. Ó ti lówó tó fi kó mọ òun báyìí. Òun èní. Òun èní. Sẹ́ndì àkáǹtì rẹ̀. Sẹ́ndì àkáǹtì ẹ̀. Tọ́lọ̀ ń bá kú lóhun ó ṣe yóò ṣe. Yóò ṣe. Ilé lọ fẹ́ fi rà. Ẹbí ilé lọ fẹ́ fi kọ́ ni. Àbí ilé lọ fẹ́ fi kọ́ ni. Ẹni pé tí lọ́dẹ̀ lóhun àbí. Mo bá ṣára kò pèsè ju márùn. Kò pèsè ju márùn. Bàbá kan sẹ́ndì owó ní sí wọn. Ṣé àkáǹtì yìí ló fún mi? Ìmídélé kọ méjì wá jẹ́ ìdí ẹ̀ sí. Ọba màmá ṣàkáwò olówó yìí látàárọ̀ ni. Olówó yìí látàárọ̀ ni. Kí sínú ọmọ máa ṣe lọ. Kó máa lọ. Ẹ̀mí mi wá sọ pé àbọ̀mọ̀ yìí lérò pé ìnáwó yìí. Ẹ̀mí tèmi kọ́ sọ bẹ́ẹ̀. Ẹ̀mí bàbá kọ́ sọ báwọn. Ẹ̀mí mi kàn tún pè mí padà nípa kò jẹ́rò bẹ́ẹ̀. Kò jẹ́rò bẹ́ẹ̀. Kóhun béèrè nísìn. Kóhun béèrè nísìn. Ìsìnkẹ́ fúnra mi náà máa sọ pé ṣé ń sọwọ́ ìṣe ọ̀sẹ̀ ó fi kó ma. Ó fi kó ma. Alhaji Abraham ní sísè ká máa ṣàdúrà o. Ká máa ṣàdúrà o. Oore kan bọ̀ o. Oore kan bọ̀. Àníyàn òun lèmi fi dówó òun padà fún. Àníyàn mi ni. Kì í sì pé mo ṣàdédé kú dá padà ń gùn ọ̀mà. Bàbá náà ò mọ̀. Òun náà wọ́n lè wó jọ ni. Wọ́n lè wó jọ ni. Òun náà fẹ́ kọ́lé. Wọ́n náà fẹ́ kọ́lé. Ẹ wá wo orí òjijì tọ́lọ̀ ń ṣe fún sàkọ́. Ẹ wo orí òjijì tọ́lọ̀ ń ṣe bá lẹ́yìn wá sàkọ́. Orí òjijì. Orí òjijì. Ó ṣe wàhálà. Ó ṣe wàhálà búlọ́ọ̀kù. Ilé lọ́dà. Àwọn oníṣẹ́. Wọ́n sì wá sórí àṣepọ̀ fún Ìṣe ọlọ́run délé láti Ìjẹ̀ṣà. Àwọn bàrà ń bẹ̀rẹ̀ kò jí sá. Ewu ọ̀sán ni dìde láti jí sá. Wọ́n bí bàbá kí ló fẹ́ fi jí sá. Wọ́n ní Kùránì tọ́lá ń fi ránṣẹ́. Àti àdìsí tó jẹ́wọ́ jí sá. Bàbá gbogbo ẹ̀pọ̀ lórí káfíńjì sá. Bàbá fi ṣẹ́gun ogun àwọn sì máa sá. Àwọn tó mọ̀ nílò Kùránì sá. Bábí kan ní sẹ́wú àsánà jí sá. Àìmọye ogun táyà rò pé kò ní sá o. Sí ṣẹ́gun àmì ọ̀jẹ̀ sí sá sá. Ọ̀pẹ́ méjì kílẹ̀ tó wò láàyè. Àjànàkúlẹ̀ ìgbà bẹ̀rẹ̀ rí. Ẹni mi kùkù tẹ ara ẹ̀ lómi. Ṣé wúwa sani àlọ́ lọ́ra yìí ṣe àyàkùnà? tó bá ṣe pẹ́ lómi ni. Bó bá ṣe pé ẹlòmíì ni. ní àbáṣà kánà òun náà lè ní yẹtùlù mọ̀lúdúdú. ó lè sọ pé bàbá ìfẹ́ máa rẹ mi jẹ ni. Ọbẹ̀ máa rẹ mi jẹ ni. àbí wọ́n náwó mi ni. Àbí wọ́n náwó mi ni. wọ́n ní wọ́n á gbowó sàkáǹtì àwọn. wáyé tí yóò tètè fi sí mo ní má fi sí mọ́ tọ́lọ̀ bá lówó tó yóò ṣe. Ìtọ́lọ̀ bá ní òun ó ṣe yóò ṣe. Ẹ jẹ́ ń fi sí. Pásítọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní ọjọ́ ọmọ bọ̀lẹ́gbẹ̀ ọ̀rẹ́. Bàbá Sàkàríyà. Bàbá Sàkàríyà. Wọ́n alẹ́ ọjọ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ ní ọjọ́ àgbẹ̀. Ọba olùgbẹ́lẹ́dọ̀ ọlọ́wọ́. Bàbá ìdúpẹ́lẹ́dọ̀ ọlọ́run. Àbá sílẹ̀kùn náà ní sùn. A sì lè ní ní ṣe é pọ̀. Àbá Sàdálà. Ọba Ẹ̀bọ̀sì. Bàbá. Asio. Àbá Sàkàríyà.
àbá àsàdálà lọ́nà alábi kẹrin àwọn bàbá wa lóje. Lovers all over the world, lérò pé ẹ farabalẹ̀ wo fídíò yìí, ẹ ti gbọ́ details, ẹ ti rí gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀. Ó dáa níbi téèyàn bá ti ń ṣiṣẹ́ kéèyàn jẹ́ olóòótọ́, kéèyàn ó dẹ̀ jẹ́ kí inú èèyàn máa dùn sí àwọn èèyàn tán bá yíyàn kan tán bá ń ṣe dáadáa. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa Imam, wọ́n ní inú ẹ̀ kò kí ń bàjẹ́ sí nǹkan ní nǹkan. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ rí i pé Alhaji Oríyọmí Hamzat náà wọn kì í ṣe afíájẹ mọ́fẹ̀ẹ́ ayọ̀. Bẹ́ẹ̀ ni ẹ rí i pé àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa Alhaji wọ́n ní tí Ọlọ́run bá ti fi àánú wọn sí ọkàn ọmọ ẹrú yóò sì padà di ẹni tí ó máa ṣèṣe ọba láwùjọ. Ẹ rí i pé gbogbo àwọn èèyàn wọ́n ń dunnú, inú wọn ń dùn, wọ́n ń yọ̀ because wọ́n mọ̀ wípé ìyẹn kò lè jẹ́ òpin tí Alhaji máa ṣe. So ibi tá a bá ti ń ṣiṣẹ́, àwùjọ tá a bá wà, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wá sí èèyàn dáadáa, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wá sí èèyàn rere because ẹni tí ò bá níwà, tí ò hùwà ọmọlúwàbí láwùjọ, irú nǹkan tí Alhaji ṣe fún Imam yẹn kò lè tọ́ sí. Bẹ́ẹ̀ ni so and then kí Imam wọ́n fojú sí ẹ̀kọ́ because tá a bá ń sọ̀rọ̀ náà, ẹni tí ò bá nímọ̀, tí ò lẹ́kọ̀ọ́, tí ò ní nǹkan tó lè offer society kò lè rírú àánú bẹ́ẹ̀ yẹn gbà. Orí ẹ̀ ọlá ẹ̀kọ́, ọlá ìmọ̀ ni Imam Agidigbo ni wọ́n jẹ. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment. So we love you all. Thanks for watching.